Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ and getting over. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi, ó tún wá ti zẹ̀ báyìí o. Finally, Bàbá Bátúnjọ́ ti wá agree pé democracy kò ṣiṣẹ́ mọ́ ní ìlú Nàìjíríà àti ní Áfíríkà pàápàá. Níbi ayẹyẹ kan tí bàbá yìí lọ ni wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ yìí. Nígbà tẹ́yìn náà mọ̀ pé democracy ò ṣiṣẹ́ mọ́ ní Áfíríkà àti Nàìjíríà. So why are you turning blind eyes to cry of many Nigerians have been crying? Tán ti ń bẹ̀ yín láti jọjọ́ yìí. Láti jọ́ ìná ti ń bẹ̀ yín sà. Ẹ jẹ́ ká béèrè, olóyè Sunday Igboho ti ń pariwo Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation la fẹ́. Kí Fúlàní má darí wa mọ́. Ṣèbí ẹ̀yin ń gbọ́ tí wọ́n ti ń sọ gbogbo ilé láti jọjọ́ yìí for many years. Bàbá ẹ̀ dá Sunday Igboho lóhùn. Níbo lẹ wà nígbà tí Buhari lọ sílé Sunday Igboho tó fẹ́ lọ pa nílé ẹ̀ nílùú Ìbàdàn? Ẹ wà ń bẹ̀ ẹ̀yin alágbára Nàìjíríà. Ohun tó bá wọ̀nyí lẹ lè ṣe. Láìpẹ́ yìí náà ni Babangida tún jáde síta. Wọ́n ní pé ìdìbò tó wáyé ní ọdún 1993 ti Abíọ́lá. Wọ́n lábíọ́lá ló ń wé ní. Ṣùgbọ́n àwọn fọwọ́ agbára cancel ẹ̀ after 30-something years. Kò dẹ̀ sóhun tó tẹ̀yìn ẹ̀ jáde. Gbogbo ẹ̀yin bàbá yìí wá ń lo ẹ̀ sọ̀rọ̀. Gbogbo ìbò tí èèyàn 200 million lọ dì. Èèyàn kan ṣoṣo péré jáde. Ó ní pé òun cancel ìdìbò náà. Bàbá ẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ yín Babangida. Tẹ́ bá ti ṣe lọ́dọ̀ ẹ̀, á ṣe ní everywhere. Tá bá máa sọ, tá bá máa wí, ẹni Sunday Igboho kò lọ sí school, kò kàwé, kò ṣe gbá, kò ṣàwo. Gbogbo àwọn tọ́jọ́ wa mẹ́pẹ́ wọn ò kàwé. Ṣùgbọ́n gbogbo àwọn tó kàwé ló ti ń darí wa láti jọjọ́ yìí. Ìlú gan ò níyanjú. Ohun tí Sunday Igboho ṣe ń pariwo nìyẹn pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àti ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá pé kẹ́ dìde sórí ọ̀rọ̀ yìí. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ la fẹ́. Pé tí ilẹ̀ Yorùbá bá lè ní ìfọwọ́sowọ́pọ̀, kò sí ní ta fẹ́ rí gbà tá a lè rí gbà. Ká lè bá rí ìlú wa gbà fúnra wa. Ṣùgbọ́n instead eléyìí, Ọbásanjọ́ ẹ̀ṣọ́nù Sunday Igboho ni. Bí pé kò ń ṣe ẹ wà nílùú gbà tí Buhari fẹ́ lọ àtàkì ẹ̀, kò sí ní tẹ́ dá sí. Pé Yorùbá nation la fẹ́. Pé bọ́n ṣe ń pa wá lọ́tún àti lósì. Àwọn Fúlàní àwọn darandaran. Bọ́n ṣe ń da ilẹ̀ Yorùbá rú. Ohun tí ẹ ta wò títí. Ṣàrántí pé gbà kan, àwọn ọba bíi 3 náà pa nílẹ̀ Yorùbá. Bọ́n ṣe ń pa ní ìlú Ìlọrin, bẹ́ẹ̀ náà ń pa l'Ondo State. Kò sóhun tẹ́ máa ṣe sí. Lójoojúmọ́ ní àwọn Fúlàní darandaran yìí wọ́n da oko lóko rú, wọ́n bá àwọn màmá wa sùn. Òun ni Sunday Igboho ṣe jáde. Tó ní eléyìí láti dá dúró. Bọ̀ sí ń sẹ́ káwọn èèyàn support ìjà náà ń bàjà. Èrò ìtàdé ń gbọ́ ní diaspora kò fararọ rárá. Eléyìí burú gan ni. Ní pé tó bá wá àwọn Fúlàní yìí tó fọ́ níjò ní pé tó máa ń mú àwọn Fúlàní yìí tí wọ́n ti lọ commit oríṣiríṣi atrocity odidi ìlú náà máa parun. Tọ́wọ́ bá tẹ àwọn Fúlàní yìí, àmà tí ìrí Fúlàní kan tí wọ́n ní ó wà ní ẹ̀wọ̀n. Nígbà àwọn tó lọ dàlú kan rú odindi ọba wọ́n pa. Olórí ìjọ wọ́n pa. Gbogbo odidi church wọ́n sún. Kò sí Yorùbá tó lè dánrú eléyìí wò. Ẹ̀yin bàbá yẹ wà nílùú ẹ̀ dá sí. Instead tó máa mú àwọn people yìí. Ká tó sọ ká tó wí nínú Nàìjíríà yìí náà máa ti ní pé sẹ́ wọ́n ti mú wọn lọ. Wọ́n ti kó wọn lọ sínú iṣẹ́ ọlọ́pàá. Wọ́n ti kó wọn lọ sínú iṣẹ́ ológun lójoojúmọ́. Kò sí tó wà lẹ́wọ̀n nù wọn. Ẹ wá dá sí. Ṣùgbọ́n nísìnyí tó yẹ kẹ́ consult Sunday Igboho àti àwọn ọba ilẹ̀ Yorùbá bá la ṣe máa ṣe. Ókè ọmọ mi, ilẹ̀ Yorùbá yìí kó dá dúró. Ìyà yìí ti pọ̀ jù. Ìtàlẹ̀ ti lọ ń sọ. Pé àwọn tó yẹ kẹ́ sọ orí sísọ yìí náà la máa wà títí fún many years. Ìgbà wo ni Nàìjíríà máa change? Bàbá ṣé bó ṣe ń pa wá lọ́tún, bó ṣe ń pa wá lósì, ṣó dùn mẹ́yìn nínú ni? Tí ò bá dùn mẹ́yìn nínú, ẹ mọ appropriate láti ṣe. Àgàgà ẹ̀yin Ọbásanjọ́ fúnra yín gan pàápàá, especially ẹ̀yin gangan. Gbogbo alámọ̀ pé tẹ́ bá fọwọ́ sí níbi tẹ́ ní fọ̀ntẹ́lẹ̀ kan náà dé, tẹ́ di ẹ̀ ní ẹsẹ̀ dé ní gbogbo orílẹ̀-èdè àgbáyé yìí.
gbogbo àwọn aláwọ̀ dúdú yìí àti aláwọ̀ funfun gbogbo wọn náà máa bá yín fọwọ́ sí wọn á gba nǹkan tẹ́ fẹ́ bọ̀ wọ́n mọ̀ pé níwọ̀n gbà tí ẹ̀yin bá sọ pé Sunday Igboho rubbish wọ́n mọ̀ pé kò ní ṣeé ṣe. Bàbá ó ti tásìkò ẹ jẹ́ ká dìde o, ẹ má jẹ́ kó pẹ́ kó tó yé wa o. Please don't forget to subscribe, like and share and drop your comment down below. Thank you. See you next time. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.